ikú lèrè ẹ̀ṣẹ̀ ilé-ẹjọ́ magistrate court tó fìdí kalẹ̀ sí ìlú ìlọrin ní kwara state wọ́n mà ti dá ẹjọ́ àáfàá abdulrahman àtàwọn márùn-ún míì wípé kí wọ́n máa lọ lo ìgbésí ayé wọn lẹ́wọ̀n náà títí tí ìjọba àti adájọ́ tí wọ́n ò fi dá ẹjọ́ wọn ní pẹrẹwu gangan ní sàn-án. àáfàá abdulrahman tó ṣekú pa yétúndé ní ìfọ́nàfọ́nṣu eléni ní ilé-ẹjọ́ magistrate court kan tó fìdí kalẹ̀ sílùú ìlọrin ní kwara state wọ́n ti pàṣẹ wọ́n gbé ìdájọ́ kalẹ̀ wípé àáfàá abdulrahman bello àtàwọn márùn-ún míì kí wọ́n lọ jù wọ́n sẹ́wọ̀n náà lórí ẹ̀sùn ìpànìyàn bí wọ́n ṣe pa adéfalú hafsatu yétúndé tó jẹ́ ọmọ final year student ní kwara state college of education. ó mà ṣe o ìkúnlẹ̀ abiyamọ àwọn márùn-ún míì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọwọ́ bà pẹ̀lú àáfàá tí ń ṣe bí yìí àáfàá ramoni bello àwọn nìyí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ kwara state ó mà tún ti bá ahmed abdulwasiu tó jẹ́ ọmọ 41 years àti suleiman muhyiddin èyún náà jẹ́ ọmọ 28 years jamiu usmanu ọmọ 29 years àti abdulrahman jamiu àwọn ni wọ́n jọ pawọ́pọ̀ pẹ̀lú abdulrahman bello tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí tí wọ́n pa ọmọ ọlọ́mọ ní ìfọ́nṣu. ilé-ẹjọ́ ti fi ẹ̀sùn mẹ́ta gbàǹkọ̀gbàǹkọ̀ kan àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí o. ẹ̀sùn àkọ́kọ́ òun náà ni ẹ̀sùn pànìyàn wípé wọ́n pa ọmọbìnrin yìí ní ìfọ́nàfọ́nṣu bẹ́ẹ̀ ni wọ́n tún àti gbígbé ẹ̀yà ara ọmọ ènìyàn dání lọ́nà tí ò bófin mu. ẹ̀sùn kẹta tí wọ́n tún fi kàn wọ́n òun náà ni ẹ̀sùn digunjalè nítorí pé wọ́n ní wọ́n fi tipátìkúùkù fìran dan wọ́n fi já gbogbo ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn àti gbogbo ohun tí ń jẹ̀ṣọ́ lára ọmọbìnrin náà kó tó di pé wọ́n ṣekú pa á. ilé-ẹjọ́ ti wá ní kí wọ́n lọ fi wọ́n sẹ́wọ̀n náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tó lọ́rìn tó sì gbọ́rìn dáadáa bí ti ń lọ lọ́wọ́lọ́wọ́. àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ibi tí wọ́n ta àwọn ẹ̀yà ara tó kù sí torí pé wọ́n ní ìlú ìbàdàn ni wọ́n ta orí ọmọ náà sí ẹsẹ̀ ńkọ́ ìfun ẹ̀dọ̀ àti gbogbo àwọn nǹkan tó kù lára ọmọ náà ni àwọn ọlọ́pàá ti ṣèlérí wípé àwọn ò wádìí ẹ̀ o àwọn ò sì túṣu désàlẹ̀ kòkò gbogbo àwọn tí wọ́n bá sì lọ́wọ́ nínú pípa áfúsá yétúndé yìí gbogbo wọn pátá làwọn rí i pé wọ́n fojú winá òfin. ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà o nítorí pé kúránì náà sọ wípé gbogbo ẹni tó bá ti pààyàn pátá náà ni wọ́n gbọ́dọ̀ pa ńláriwo àtorin tí gbogbo àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń kọ káàkiri o wípé dandan ni wọ́n gbọ́dọ̀ rí dájú wípé wọ́n pa abdulrahman padà ni nítorí wípé gbogbo èèyàn ló mọ̀ pé ìlú ìlọrin ó súnmọ́ àlùjọ́nà dáadáa ni ó ti wá di pé ìlú ìlọrin báyìí ó ti jìnnà sálùjọ́nà ó ti wá súnmọ́ náà o. àáfàá ramoni ó mà ti kó lọ́gbọ́lọ́gbọ́ bára abúlé gbogbo àwọn ọmọ ìlọrin ni wọ́n ti fọ́n síta báyìí ni wọ́n ń sọ̀rọ̀. alhaji ibrahim labaika tó jẹ́ gbajúgbajà nínú kakọrin ẹ̀sìn islam náà ti pariwo síta wípé ẹ lè bà wá lójú jẹ́ o àwa ọmọ ìlọrin tòótọ́ a sì wà ẹ jájọ gbọ́ ohun tí alhaji ibrahim labaika tó sọ lórí ọ̀rọ̀ yìí. ọlọ́kàtún ní ọmọ yín alhaji ibrahim labaika gausu zaman alhamdulilayi rabbil alamin ẹ wo àwa tún ní là ń ṣiṣẹ́ bíríkìlà yìí àwa náà lọ lé kéwù náà àwa náà mọ jálàbí ṣe ìdákọ̀ọ̀kan gan àwọn èèyàn atúmọ̀ pè wá pé àwọn níṣòro tọ́lọ́ sì ń tara wá gbọ́ bùkátà wọn tá a sọ fún wọn pé nínú àwọn táwọn àgbàlagbà máa ń ké ẹ̀kẹ́ yasin iye báyìí ẹ̀sìn sàrà báyìí nítorí pé ìjálá bí ní ojú báwọn lọ àsìkárù báyìí lànà bí ní ká máa ṣe tí nǹkan bá níṣòro báyìí à ń sọ fáwọn èèyàn sì ń gbà ká sì ń bùn wá lówó ẹ̀yin wá bá ti yín débi orí ibú pé kẹ́ máa pa èèyàn ẹ wá di alápatà ẹ̀ débi pé èèyàn gan wá chíìpù ju mọ̀lú lọ. bàbá aṣọ làbíbù irú ọ̀rọ̀ tẹ́ sọ wọn ẹ má tún sọ mọ́ o ìgbé kan lọ pa ọmọ ká má ti pa wọn pata ni wọn ò gbọ́dọ̀ ti pa advice tèmi ká má ti pa ọmọ tí ó pa èèyàn tó pa ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ bàtà bíi 13 obìnrin náà bá ń bẹ kán ṣe investigation ká mọ iye àwọn tó kú yẹn àwọn yòókù náà ká mọ iye wọn kẹ́ ẹ bá ṣe wàhálà káwọn ọlọ́pàá ṣe investigation wọn débi pé gbogbo àwọn tó pa wọn kí wọ́n bá wú jáde àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì gbogbo àwọn tí ń ra páàtì yẹn gan ẹ bá wa ṣe wàhálà lórí rẹ̀ bọ́lá wọn ó ṣe tú àṣírí wọn ẹ bá wa ṣe wàhálà lórí ẹ̀ wàláì tẹ́ ẹ bá ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí bóyá ọmọ yín ló kàn tí wọ́n pa bóyá ọmọ yín ló kàn tí wọ́n gbé tí wọ́n pa gbogbo adájọ́ tọ́lọ̀ bá ní kó yẹ pé òun ló wà ní charge ọ̀rọ̀ yìí kẹ́ ẹ máa pa èèyàn ẹ wá di alápàtà ẹ̀ débi pé èèyàn gan wá chíìpù ju màlúù lọ
bàbá Shehu Labeeb irú ọ̀rọ̀ tẹ́ sọ wọn ẹ má tún sọ mọ́ o ibi kan lọ pa ọmọ kán má ti pa wọn pa ta ni wọn ò gbọ́dọ̀ ti pa advice tèmi kán má ti pa ọmọ tí ó pa èèyàn tó pa ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ bàtà bíi 13 obìnrin náà bá ń bẹ̀ kán ṣe investigation ká mọ iye àwọn tó kú yẹn àwọn yòókù náà ká mọ iye wọn kẹ́ ẹ bá ṣe wàhálà káwọn ọlọ́pàá ṣe investigation wọn débi pé gbogbo àwọn tó pa wọn kí wọ́n bá wú jáde àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì gbogbo àwọn tí ń ra páàtì yẹn gan ẹ bá wa ṣe wàhálà lórí rẹ̀ bọ́lá wọn ó ṣe tú àṣírí wọn ẹ bá wa ṣe wàhálà lórí ẹ̀ wàláì tẹ́ ẹ bá ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí bóyá ọmọ yín ló kàn tí wọ́n pa bóyá ọmọ yín ló kàn tí wọ́n gbé tí wọ́n pa gbogbo adájọ́ tọ́lọ̀ ń bá ní kó yẹ pé òun ló wà ní charge ọ̀rọ̀ yìí ẹ bá wa ronú sí i kó má jẹ́ pé ọmọ tiyín náà wọ́n padà máa pa tó mọ̀ gé wẹ́lẹ́wẹ́lẹ́ bọ́n ti gé ọmọ yìí. ee o Ìlọrin làwa ti wọ́ ọmọ Ìlọrin wa ẹ̀ lè báyé tiwa jẹ́ Ìlọrin yìí làwa kì títí gbogbo ayé fi pọ́n wa létà fi àwa kì Ìlọrin apropagate Ìlọrin ayé wa sì dà àwa torí rẹ̀ ká wá sọ̀lẹ́ níjọ́ tá a ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ yìí àsọ̀lẹ́ sáìtì kan mo tún wà yìí àsọ̀lẹ́ bá a ti ń bá wọn nílẹ̀ polówó lẹ̀ là ń bá làwa náà ṣiṣẹ́ oríṣiríṣi pé káyé wa lè da ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ kankan ìfẹ́ sí wàhálà fẹ́ máa náwó àbí kò ní dáa fún yín. ṣe rí i pé ayé ti fẹ́lẹ́ bíi láìlọ́ọ̀nù pọ́n àmàlà ẹ máa drop kọ́mẹ̀ntì yín kí ló opinion yín lórí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ láàbí yìí ìwà burúkú tí àáfàá yìí tó wù sí ọmọ ọlọ́mọ yìí ẹ bá mi drop kọ́mẹ̀ntì yín sábẹ́ comment section fídíò yìí ẹ ṣé o àní fojú sunkún ọmọ wa. èmi ò lè ní sàbòsí wàláì tàláì gbogbo ẹni tó bá belong sínú ọ̀rọ̀ yìí ẹ pa ẹni tó bá tún rí mú ẹ pa mi ò ní direct ní tó dàtọ́ dára mi bó tó mọ̀ mí ló bá ṣe nǹkan ẹ pa wàláì nígbà wọ́n máa pa ọ̀bọ ìpadà ni o wọ́n máa pa padà ni o ó tiẹ̀ da mùsùlùmí ẹgbẹ́ wa náà ni ọmọ Ìlọrin náà tún ni kì í ṣe pé wọ́n sọ pé nígbà tó ọjọ́ mọ̀ ìlú kan náà fi ránṣẹ́ mọ́ ó da báwọn wọ́n pa padà ni àtàn ṣe bẹ́ẹ̀ pọ̀ àwọn tán ṣe bẹ́ẹ̀ pọ̀ wọ́n kó wa pọ̀ nǹkan méjì ló dùn mí bẹ̀ àkọ́kọ́ ni pé ọmọ yẹn ẹ kàn waste ẹ̀ fọ́fọ́ fáwọn òbí ẹ̀ ọgbẹ́ ọkàn ìyá yẹn ò ní gbádùn tó fi kú bàbá tó lè máa sakin ọkùnrin díẹ̀díẹ̀ àmọ́ ìyá rẹ̀ kò ní gbádùn ẹ̀yin tẹ́ jẹ́ ẹbí ìyá rẹ̀ ẹ tọ́jú ọmọ yín dáadáa kó máa bá a lọ. kì í ṣe ọmọ yìí nìkan ló pa kì í ṣe ọmọ yìí nìkan ló pa o wàláì kì í ṣe ọmọ yìí nìkan ló pa o ẹ̀yin tẹ́ ẹjọ́ wà mẹ́ ẹ ṣe àgbákò wọn aláìní ni owó orú owó yọ owó ata náà fi rán lọ skul ẹ̀yin náà ẹ wo bàbá rẹ̀ ẹ wo ìyá rẹ̀ ẹ wo agboolé wọn bó ṣe rí ẹ rí i pé wọn ò gbé GRA ọmọ ghetto ni wọn owó tí wọ́n fi rán ní skul owó táwọn náà ń wá tí wọ́n fi jẹ wọ́n wá tí wọ́n jẹ ni ṣe káwọn kan wà ọ̀tọ̀ ni à ń lọ jẹun ọ̀tọ̀ ni à ń wá ń tá jẹ lọ àwọn tán wá tí wọ́n jẹ làwọn tán bí ọmọ yìí o wọ́n ní ọ̀la tí wọ́n fẹ́ jèrè lára ẹ̀ ọ̀la tán fẹ́ jèrè lára ẹ̀ nísìn kò sú ọ̀mọ́ kìtìkì Ọlọ́run lè padà ṣe yóò yà ṣe ń bò mí kì í sara ọmọ afọ yìí mọ́ ọ̀rọ̀ yìí mo dúró ti lọ́rùn ni o mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn ni o mi ò ṣeré o mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn ni o wàláì tàláì bíláì tàláwà mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn pápátá.